lórí ọ̀wọ́ngógó epo bẹntiroolu àtowó náírà àwọn èèyàn fẹ̀hónú hàn nílùú ìlọrin. nǹkan ò fararọ fáwọn olùgbé ìlú ìlọrin nípínlẹ̀ kwara láàárọ̀ ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí pẹ̀lú báwọn olùfẹ̀hónú hàn ṣe dí gbogbo òpópónà pa lọ́pọ̀ àwọn agbègbè lórí ọ̀rọ̀ ọ̀wọ́ngógó epo bẹntiroolu àti ìpààrọ̀ owó náírà tó ń lọ lọ́wọ́. ní nǹkan bíi aago 8 àárọ̀ ni àwọn olùfẹ̀hónú hàn ọ̀hún gúnlẹ̀ káàkiri àwọn agbègbè bíi oko olówó, ọlọ́jẹ̀, ògidì, ọjà ìpátá, gàǹbàrí, pàkátà, polygate, sango àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí gbogbo àwọn òǹtajà sì bẹ̀rẹ̀ sí ti ṣọ́ọ̀bù wọn pa. bẹ́ẹ̀ làwọn ẹlòmíín dúró sí ìrònà tí wọ́n ń ṣọ́ mọ́tò, bẹ́ẹ̀ lọ́gọ̀ọ̀rọ̀ ń fẹsẹ̀ rìn nígbà tí wọn kò rí ọkọ̀ tí yóò gbé wọn. àwọn ọlọ́pàá gba gbogbo ìgboro kan wọ́n sì ń wo àwọn olùfẹ̀hónú hàn láì sọ̀rọ̀. ariwo táwọn olùfẹ̀hónú hàn náà ń pa ni pé ó ti sú wa, ẹ jẹ́ ká máa náwó wa lọ, ebi ń pa wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. èpè ni àwọn míín ń gbé ìjọba ṣẹ́ pẹ̀lú. wọ́n ní ìjọba buhari mọ̀ọ́mọ̀ máa fara ní aráàlú ni. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.